ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wá lè ní sọ pé kì í ṣe yẹn ayé ò ṣe mí nù sọ̀rọ̀ pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà báwọn. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa. ọba tí wàá ṣẹlẹ̀ sí tá a fẹ́ kọ́ ṣẹlẹ̀ nígbà yí àbàbà wa òwe sùn jẹ́ kí wọ́n sún síwájú. ewé àtẹ̀kọ́ láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulyman Egbeji Ogbomoso ló wọ́n fẹ́ ìgbà ìwáṣẹ̀ rẹ̀ o ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye ìgbà ìwáṣẹ̀ ẹ máa bá wa ká lọ. ẹ̀yin èèyàn wa mo kí yín ní kíkí ọlá àti ọlá o mo ṣe wọlé náà ni pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ fún gbogbo wa o Olúwa Olódùmarè tó ní mí tó ní wá tó ń dá wa sí dòní afọpẹ́ fún mo wá kí yín pé a kú fọkàn bá mi bọ̀ pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa gbé àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ yóò máa wà pẹ̀lú gbogbo wa títí láé àti láéláé àmín adúpẹ́ mọ́sàmí gbogbo tó àmì mo fọwọ́ ẹ̀ bọ́jú ẹ̀ tọ́ ẹ̀yin èèyàn wa kí la ní fúnra wa lónìí ọ̀rọ̀ yẹnjú wo la ní tá gbára wa lórí ọ̀rọ̀ ètò wa ètò yín náà ní ìgbà wáṣẹ̀ kí la ní tá bára wa sọ ẹ̀yin èèyàn wa ohun tí mo ní tí mo fẹ́ ṣàlàyé fún wa lónìí òun lórí ọ̀rọ̀ tá làgàn àgàn ní bárẹ̀ ẹni tí ò ọmọ bí wọ́n ń pè lómi ní fertility oríṣiríṣi yẹn ǹjẹ́ ta ni ò rọ́mọ bí sọkùnrin nìkan ní ti ọwọ́ rẹ̀ wá ni tàbí obìnrin nìkan ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa tí a fọkàn sí ni pé obìnrin ni èrò ọmọ bí kódà lómi torí pé ìyàwó rẹ̀ ò bímọ lọ fẹ́ ìyàwó mi ìyàwó di 3 4 kò kákẹ́ ò bímọ èyí tó bá lóyún nù àjè tó gbọ́mọ wá láti ta ni ẹ̀jẹ̀ àmọ́ kí sara àwa ọkùnrin àgàn ọkùnrin náà wà ọ̀nà tí àgàn pín sí ó pé oríṣìí bíi mélòó kan á mẹ́nubà díẹ̀ ń bẹ torí àkókò wa á sì mẹ́nubà tòbìnrin náà àgàn ọkùnrin ń bẹ èyí tí gbogbo wa tètè mọ̀ lágàn ọkùnrin òun ni kí nǹkan ọmọkùnrin ó jẹ́ ọmọkùnrin kó má lè ṣiṣẹ́ mọ́ kó má lè ẹyin púpọ̀ mọ́ tàbí ẹlòmíràn ẹyin rẹ̀ ò tiẹ̀ lè dánmọ́ mọ́ tá à ń pè ní sperm ó ní low sperm count àwọn ẹyin ọmọ kò sí mọ́ ẹlòmíràn wà tó yẹ pé ara rẹ̀ ò tiẹ̀ dìde mọ́ rárá ẹlòmíràn wà tó ara rẹ̀ ò lè rí rárá tó jẹ́ impotence tí ò tiẹ̀ lè súnmọ́ obìnrin rárá rí àgàn náà ni ẹni tó jẹ́ pé tó bá ṣe báyìí láàrin ìṣẹ́jú kan ó ti dàtọ̀wọ́ ẹ̀ lẹ̀ àgàn ń bọ̀ ni ẹlòmíì wà tó jẹ́ pé à ń pè ní ìdákọ́lẹ̀ èèyàn máa ń tiẹ̀ ń gbé yẹn lára obìnrin tó bá ní èrí abẹ́ sẹ́ẹ̀rí ìdákọ́lẹ̀ tá à ń sọ yìí òun burú púpọ̀ yóò mọ ara ọkùnrin ó lè fúọ́ báyìí ni kọjọ́ à ń fi karùn-ún mọ́ ẹlòmíì tó bá ti fẹ́ ṣe ẹlòmíì ò tiẹ̀ kọ́kọ́ ṣe bí ọkùnrin díẹ̀ táyà rẹ̀ bá ti lè já pa báyìí tàbí tó yà rẹ̀ bá ti sọ pé bí òkú tó ṣe bí tí ṣe ni ọ̀tọ́ náà bá ti rò lọ́kàn rẹ̀ pé ṣé kìíní ò tó ní rọ̀ bí ṣe rọ̀ báyìí yóò tó rọ̀ à ń pè ní àgàn ní gbogbo ẹ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n bàbá wa wọ́n máa ń ṣe àmójútó sí i láyé àtijọ́ ẹ̀rí báwọn oríṣiríṣi ni àgàn ọkùnrin o àgàn ọkùnrin míì wà tó jẹ́ pé ọwọ́ ayé ni àwọn èèyàn máa fi dáyàn lọ́lá gbádùn mi lóòótọ́ Ọlọ́run ní sọmọ èèyàn òòṣà kan ò lè sọmọ fún yàn ṣùgbọ́n nípa ìkésára omi wà tó jẹ́ pé àrùn ní ń fà á tán pè ní infection ń fa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fọkùnrin ẹ̀rẹ́ lómi nígbà tó wà ní secondary school tó ti ṣeré oge pẹ̀lú ọmọge ó ti fún lóyún ṣùgbọ́n nígbà tí èsì tán ìgbéyàwó kòkòrò àìfojúrí tó kó bẹ́ẹ̀ àtọ̀sí ló kó rí lára obìnrin tàbí ojogún àtọ̀sí lára bàbá rẹ̀ ní ó lè ti pa nǹkan ọmọ lè ti bá àtọ̀ ọmọkùnrin rẹ̀ jẹ́ ìgbà tó bá ti má rèjì tán kò bá ní lóyún mọ́ kò bá ní lóyún obìnrin fún lóyún mọ́ ẹ̀rí àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹja kọ́ mẹ́nu bà àwọn ti tóbìnrin náà tóbìnrin lọ́wọ́ á pọ̀ jù ṣẹ́ ń gbọ́ mi yé kódà nípò míì lára tọkùnrin míì àwọn ìsàn kan wà tí máa ń gbé ẹ̀jẹ̀ lọ sí àwọn ibìkan lára ọkùnrin tí ó bá ti ráàyè gbé débẹ̀ mọ́ ó lè mú wàhálà wá àwọn àgàn obìnrin ọ̀pọ̀ gan o tóbìnrin náà máa lọ́wọ́ èèyàn nú ẹ gbọ́ mi yé ẹ jẹ́ ká kọ́kọ́ padà sígbà wáṣẹ́ bàbá wa ti ṣe ká tó fẹ́ra wa láyé àtijọ́ nílẹ̀ Yorùbá àbàbà wa máa ń béèrè sí lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n
sí lágbájá lè fẹ́ lágbájá lẹ́ẹ̀rí adífáyà lè kì í kárùn àwọn bàbá wa wọ́n máa ń béèrè sí wọ́n wádìí sí lágbájá lè fẹ́ra wọn sọmọ wà bẹ́ẹ̀ ọmọ tí wọ́n bí ṣe ìsọmọ alárùn àwọn bàbá wa iye genotype wò láyé jọ̀hún kò sí as kan kìíní kan hùn tí wọ́n ti yẹ̀wò tó wá di pé ọmọ tí wọ́n bí ọmọ tí ò ní bá wọn dalẹ́ ni wọn ò ní jẹ́ wọn fẹ́ra wọn bí tòde òní lóòótọ́ pé ìmọ̀ ìgbàlódé náà ti ń jẹ́ kí wọ́n mọ̀ pé tó bá ti bá fẹ́ kìíní kankan ó lè mú wàhálà wá àmọ́ àwọn bàbá wọn ọmọ wọn ọmọ kìíní kan nínú ẹ̀jẹ̀ wọn ọmọ blood group wọn bá fẹ́ra wọn ti ṣe àgbàdua sí ńlànà ìbílẹ̀ wọn ti mọ̀ pé àwọn ilé ò lè fẹ́ra wọn àwọn ilé ò ní sábẹ́ ọmọ fúnra wọn táwọn ilé bá bímọ ọmọ alárùn ní wọ́n bì ní ti ń fa àgàn obìnrin pọ̀ obìnrin míì wà lájọ wọn ti bí kò sí nǹkan àkókò rí menstruation ó lè fa àgàn fún ọmọbìnrin míì sì wà tí ò ṣe nǹkan oṣù rí mo ti rí nígbà bá mi bẹ tó yẹ pé tó bá fẹ́ ṣe nǹkan oṣù nǹkan ìpọ́n ẹ̀jẹ̀ tẹ́ obìnrin máa ṣe lóṣù kò ní máa rí ṣe ṣùgbọ́n yóò máa ṣe nǹkan oṣù lọ́wọ́ àtẹ́lẹwọ́ báyìí ọjọ́ mẹ́ta tó bá fi ṣe ni àtẹ́lẹwọ́ yóò pọn dòdòdòdòdò mo ti rí lọ́dọ̀ bàbá mi tí wọ́n ti ṣáájú òkun tó ti ṣàbíyamọ tó yẹ pé nǹkan oṣù yìí wá ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ọjọ́ mẹ́ta ló fi ṣe ọwọ́ rẹ̀ báyìí ni ó ti máa ṣe nǹkan oṣù píríọ̀dù ọmọ wa látẹ́lẹwọ́ rẹ̀ yóò pọn ọjọ́ mẹ́ta bá ní tí wọ́n ti lè lọ báyìí lọ́sọmọ ọkùnrin yóò lóyún so obìnrin a máa ṣe àkókò nínú ọwọ́ tọ̀ ẹlòmíì sì wà tó jẹ́ pé tó bá ṣe nǹkan oṣù rẹ̀ kò ṣe dáadáa ségesège ní ó máa ṣe nǹkan oṣù rẹ̀ ó lè máa rùn ó lè máa yọ̀ ó lè máa dúdú ẹlòmíì wà tó jẹ́ pé bá fẹ́ ṣe nǹkan oṣù ara latalata ní ó máa dà láàmú títàn ó máa sàn ẹlòmíì wà tó jẹ́ pé tó bá fẹ́ ṣe nǹkan oṣù báyìí inú ní ó máa rún àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kí nǹkan oṣù kì í jẹ́ kí obìnrin kó ṣètè ṣe abiyamọ àwọn míì wà tó jẹ́ pé bá fẹ́ ṣe nǹkan oṣù yóò máa funfun ni yóò máa funfun à ń pè ní àṣẹ ewúrẹ́ ẹ̀mí wà tó jẹ́ pé bá fẹ́ ṣe nǹkan oṣù báyìí ọmú rẹ̀ ó wù ní tí ó lè tètè yóò di pé kọ́mọ pè ní sọmú rorò àwọn yẹn wà bẹ́ẹ̀ àwọn míì wà tó jẹ́ pé àṣẹ dúdú tí wọn yóò dúdú ni yóò dúdú bí èédú yóò dẹ̀ máa rùn àwọn bàbá wa ń ṣe àgbo fún wọn sì ṣàgómọ fún yóò sì ṣàbíamọ àwọn kankan bẹ tá à ń pè ní kòkòrò àìfojúrí ilé ọmọ tó ń bí ìjú sára obìnrin à ń pè ní fibroid lóyìnbó fibroid yẹn pé oríṣiríṣi ǹjẹ́ mọ̀ pé ìjú máa ń bẹ ní outside wall ilé ọmọ tí ò ní sí ilé ọmọ gangan tí ó ṣe kódókódó síbẹ̀ kóyìnbó tó nílànà bàbá wa ti ń ṣáájò sí yóò sì kú òǹbẹ yóò ṣàbíamọ ìjú a máa wà nílé ọmọ ẹlòmíì ti ṣe sí abẹ fún ìjú tó sọ pírẹsìdẹ̀ntì lẹ́ẹ̀mẹ́ta ó tún padà hù padà wọn a sì máa fi jú ṣe yàn. Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulyman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulyman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulyman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulyman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulyman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ní bí ó padà bá ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ́ sàmì. ẹ̀yin èèyàn wa torí àkókò ẹ jẹ́ ká mẹ́nubà kí ni kan bẹ́ẹ̀ tó ń pè ní cyst lóyìnbó yẹn kòkòrò àìfojúrí ni ó lágbára púpọ̀ tó bá wà lára obìnrin ẹ rí òun ètò ṣèjú ó máa ń lẹ̀ mọ́ bí ilé ọmọ báyìí ni òun burú púpọ̀ a máa di jẹjẹrẹ tí ó a máa di ovary cancer jẹjẹrẹ ilé ọmọ tí ó di inú ilé ọmọ lọ́hùn lẹ́ẹ̀fìrí kódà àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n gbà pé ẹni tí ilé ọmọ rẹ̀ bá sún tí ilé ọmọ a máa sún tí ó sún wá sálẹ̀ yóò tàsé ẹ̀rí nǹkan tó yẹ kó wà ń set tọkùnrin àti obìnrin bá ṣeré ìfẹ́ tó yẹ kó wọnú ilé ara wọn tí nǹkan bá ti sún yóò kàn máa dà sẹ́yìn gbá ni ilé ọmọ ẹlòmíì a máa di fallopian tube tí ó di tí ó ní blockage àwọn bàbá wa yẹn ṣiṣẹ́ abẹ fún ó ní tí wọ́n lò fún yóò sì ìdọ̀tí tó wà ńbẹ̀ yóò sì wá yóò sì ṣàbíamọ lẹ́yìn rẹ̀ ẹ jẹ́ ká mẹ́nu bà àgàn ọkùnrin kí làwọn bàbá wa ń lò láyé àtijọ́ tí àgàn ọkùnrin tí ò fi wọ́pọ̀ à ń pè àwọn egbògi kan ní egbògi àsùnwọ̀n yìí pé oríṣi méjì àsùnwọ̀n tìyìnbó ń bẹ àsùnwọ̀n tìbílẹ̀ ń bẹ tá à ń pè ní ewé àjàrẹ̀rẹ̀ ẹ rí táwọn bàbá wa níjọ́ ilẹ̀ Yorùbá oògùn tí mo fẹ́ mẹ́nu bà yìí ó kó ọ̀pọ̀lọpọ̀ infertility ní ọkùnrin
bóyá àwọn àìsàn tó rọ̀ mọ́ ẹ jẹ́ ká mẹ́nu bà díẹ̀ ńbẹ̀ bí a ti sọ ní téèyàn lè lò lọ́kùnrin tàbí ẹni tí kò bá ràgàn lọ́kùnrin tí ò sì ní ràgàn lọ́kùnrin rárá ẹ̀rí àbáwá nílẹ̀ Yorùbá níjọ́un wọ́n á ní ká mú ọ̀mùnú àsàn yìí ọ̀mùnú àsàn ti èbó àti ti Yorùbá méjèèjì ní ká lọ̀ papọ̀ ká sá kó gbẹ tó bá gbẹ tán ká wá lọ kán omi lálà mọ́ ẹ̀rí àbáwá wọ́n ní ká dà sọ́wọ́ láàárọ̀ dídé síbì kan ká fomi tútù lò tá bá fomi tútù lò tó bá tó bí 30 ìṣẹ́jú tàbí bí wákàtí kan ká wá jẹ àmàlà alẹ́ oúnjẹ òkèlè tàbí ẹ̀bà tàbí fùfú kọ́sà tàbí iyán kọ́sà ti jẹ oúnjẹ òkèlè lọ́ọ́ jẹ láàárọ̀ ọjọ́ náà sì rí pé ọbẹ̀ ewédú ló fi jẹ́ tàbí ọbẹ̀ ẹ̀lá ọbẹ̀ tí yọ̀ nínú ìran Yorùbá ẹ̀yin èèyàn wa tẹ́ bá ti lè ṣèyí kódà bàbá tó bí èmi wọ́n á máa lo oògùn yìí ní ẹ̀ẹ̀kan láàrin oṣù kan ó dáa jù fẹ́yìn ọ̀dọ́ iṣẹ́ tí ń ṣe pọ̀ yàtọ̀ sí àìsàn ìbálòpọ̀ tí ń ṣiṣẹ́ fún kò ní jẹ́ kí ọkùnrin ó ràgàn ọ̀pọ̀lọpọ̀ ní tí ń fa àgàn lọ́kùnrin yóò mú kó ń bẹ̀ nítorí wọ́n máa jẹ́ kẹ́mi èèyàn ògùn ẹ máa sọkọ ìyàwó yín dalẹ́ kẹ́sì pé báyà wà dórí omi ọmọ ọ̀sẹ̀ kan sùn lọ tàbí dórí omi láàrin ìṣẹ́jú kan ti dà ara obìnrin ẹ̀sẹ̀ wá dìde padà gbogbo àwọn nǹkan wọ̀nyí tí bá ti ń takora wọn èèyàn ní tèmọ́ sábíà mọ́ tí èèyàn bá ti lo egbògi tá a sọ yìí ó dára púpọ̀ iṣẹ́ rẹ̀ pọ̀ ó máa ń ṣiṣẹ́ fún kòkòrò àìfojúrí tó wà lára ọkùnrin lọ́pọ̀lọpọ̀ ó kó ìdá káká dá gbogbo tí ń fa àìsàn àìrètè rọ́mọ bí fọkùnrin abádá sí ìdá 100 ó kó 70% nínú tó lè tọ́jú ńbẹ̀ tó lè dènà àwọn kòkòrò àìfojúrí téèyàn bá ń lò Ọlọ́run sì fún gbogbo alálàáfíà dọjọ́ alẹ́ ẹ rí àwọn obìnrin mo ti ka tí wọ́n lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìjọ ìgbéyàwó wọn ò wádìí sí wọn lọ fi lé pọntí wọn lọ fọ̀nà rúkà ibẹ̀ ni wàhálà ti dé tí wọ́n fi di ẹni tí ò lè bímọ ẹ rí àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọn a máa dá ọgbọ́n kan tó bá jẹ́ pé ilé ọmọ obìnrin bá sún ẹ̀yin èèyàn wa ẹ̀yin tẹ̀ ń bẹ obìnrin tẹ́ bá ọ̀nà wà tẹ́ lè gbà bẹ Ọlọ́run tí ó sì jẹ́ ọkùnrin ní Ọlọ́run lò láti pèsè obìnrin láti pèsè ọmọ fóbìnrin kì í ṣe pé wọ́n máa kó ìyàwó jọ torí pé ìyàwó rẹ̀ ń bẹ obìnrin má torí ẹ̀ bá ìyàwó rẹ̀ jà kí ló tún bí obìnrin ni ń lo obìnrin lọ àìtorí ẹ̀ bóbìnrin jà kì í sọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa àwọn bàbá wa ni ẹ lọ bá wọn ń lé àwọn ọmọdé là wa àmọ́ àwọn bàbá tó bí wa máa ń dọ́gbọ́n rẹ̀ ó ní wà nílànà Yorùbá Ọlọ́run ṣàánú fún wa èyí tá a lè mẹ́nubà nípa ọ̀rọ̀ obìnrin báyà lé ọmọ sún tàbí obìnrin fẹ́ máa ru àrò àgàn tóbìnrin bá parí àkókò rẹ̀ òní yóò lò àwọn bàbá wa wọ́n pe kíníkan ní líìlì ẹ̀yà bí òkúta ó máa ń ní ọfà lẹ́yìn báyìí awọ rẹ̀ lọ́lọ́wọ́ awọ líìlì ẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn eléwé ọmọ ìmọ̀ ń kákó báyìí awọ líìlì yìí tó bá ti bó ṣe jẹ kóróbó tóun ẹ fòdì àtàrí kan sí awọ líìlì à ń pe kíníkan ní ìmáàgbò òun náà bí èso kókò kan ni tẹ bá ti lọ béèrè lọ́dọ̀ àwọn eléwé ọmọ ìwọ̀n fún yín ẹ wàá fi awọ líìlì tẹ fòdì àtàrí kan sí ẹ bá ti fi awọ líìlì sí inú agbára á jẹ́ ká agbára ó ti gbóná tẹ bá ti fi awọ líìlì síbẹ̀ awọ líìlì yọ kakó yọ panudé mọ́ àtàrè ẹ wàá ṣẹ̀ṣẹ̀ wàá mú lójú ẹsẹ̀ ìníjẹ́ ojó ẹ fi sínú ìmáàgbò ìbò lára tí ò ní hàn ẹ sì ṣàgbénu agbára padà ẹ wàá jó àṣírí ńlá ni àṣírí yan bàbá wa tọ́lọ́ fún àwọn Yorùbá ni tóbìnrin bá parí nǹkan oṣù rẹ̀ tó parí àkókò rẹ̀ nítorí bá ti parí báyìí ọkọ rẹ̀ yọ sọ fọ́kọ rẹ̀ ọkọ bá lọ jìnnàjìnnà kọ́kọ́ ń wà nítòsí yọ wàá fi kínní yọ wàá fi fọ́ ẹ̀kọ́ tútù mu tàbí jọba rẹ̀ ẹ̀kọ́ tútù kó fomi tútù lò òun àtọkọ rẹ̀ ó wà jọ pàdé bí ọba lè lò lẹ́ẹ̀kan náà ó lè lò ní jọ́ méjì àbíjọ́ mẹ́ta kó òun àtọkọ rẹ̀ ìjọba láti lò kó make sure pé òun àtọkọ òun ríra wọ́n jọ sọkọ láyà kí wọ́n láṣepọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run yóò lóyún yóò sì fẹ̀yìn gbọ́mọpọ̀n yóò sì finú sóyún yóò sì sàbí àmọ́ lágbára Ọlọ́run èyí là ń pè ní alàgàn nígbà tí èèyàn bá ti kọ́kọ́ tọ́jú àrùn tí ń sobìnrin tán ẹ gbádùn mi dáadáa alàgàn Yorùbá nù àbá wa tó máa wá eku ẹmọ́ àní torí àwíjàre kí tó tán lẹ́nu oríṣìí méjì ni mo fẹ́ sọ eku ẹmọ́ ẹ̀ tí àwọn bàbá wa tó bá pé bá a sì tútù ṣùgbọ́n àṣẹ gbígbẹ ẹ wá sọ́ra ẹ sọ́ra fún eku ẹmọ́ rírà torí pé ẹlòmíì máa ń fi kẹ́míkà sí nínú àwọn eléwé ọmọ tẹ bá ti gbóòórùn rẹ̀ rí etí ẹ bá yan tàbí ẹ bá bẹ àwọn àgbẹ̀ ẹmọ tán bá pa torí àgbọ̀dọ̀ torí tẹ bá fẹ́ so mọ́sọ̀rọ̀ kan kò gbè mí lọ́wọ́ kànkànú ni ó yẹ kí n ṣàlàyé fún yín eku ẹmọ tí wọ́n bá yan tàbí tútù lẹ bá rí ẹ fi sínú agbada ìwé ẹ̀là tí ègbórí igi oko àìmọ́là
ní máa ń ṣe bí àfòmọ́ báyìí ní ewé ẹ̀là ẹ bá ti fẹ́ rà ẹ fẹ́ rí ewé ẹ̀là tẹ́ bá ti rà ẹ wá kó lé epo ẹ mọ́ ìfòdì àtàrí kan sí kẹ́ ẹ wá jó gbogbo àwọn egbògi tí mò ń sọ lẹ́yìn mi náà máa fi pamọ́ ṣùgbọ́n ìní fi pamọ́ torí alálẹ̀ oòdùà nílẹ̀ Yorùbá yẹn kan náà ní wá ẹ̀jẹ̀ kan náà ní wá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ Yorùbá tí mò ń sọ lẹ́nu ọmọ Yorùbá ni wá tẹ́ bá ti lè jó àwọn tí mò ń sọ yìí ó wà fún iṣẹ́ tí ń ṣe pọ̀ yàtọ̀ sí pé bóyá tóbìnrin bá lóyún tóbìnrin ó lè lóyún tó bá jẹ́ pé tí ń sobìnrin yẹn bá lé ọwọ́ ayé nú àwọn egbògi tó bá ti lè lò yóò lóyún ṣùgbọ́n tí ó bá lóyún tó bá jẹ́ pé kò bá lọ́wọ́ ayé nú tó bá jẹ́ pé àìsàn kan ní bá ń ṣe àbí àrùn oògùn èbó lẹ bá lò sí ni yóò jẹ́ òtètè gbọ́ tó bá jẹ́ pé àwa afura ẹni pé mo ti kọ́kọ́ sọ ti àwọn ọkùnrin ṣáájú mo ní wípé tó bá jẹ́ wípé a bá fura pé àìsàn ní bá ń da ọkùnrin láàmú mọ́ sọ egbògi tí wọ́n lè lò bọ́tá pé obìnrin bá ní àmọ́ àwọn bàbá wa máa ń fọ ilé ọmọ nù fóbìnrin ilé ọmọ èso ogi kan ń bẹ tán pè ní èso awogba àrùn àwọn míì ń pè ní aworoso egbògi tí mo ń sọ lẹ́yìn ẹ mọ̀ sí lò ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi èso ogi ẹ mọ̀ jọ jẹyọ mẹ́ta lọ o ó wá pọ̀ jù mẹ́rin lẹ́ lọ tẹ́ ẹ bá ti lọ ẹ fi síbí ha tẹ́ ẹ bá fẹ́ lò fóbìnrin láàárọ̀ bí mo ṣe sọ tọkùnrin náà ni yọ ha ó lè máa níbi òróró díẹ̀ kó sùn kó fi sínú òkèlè àmàlà tàbí òkèlè oúnjẹ kó mì kó wá jẹnjẹ lé lórí yọ fọnú rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run nǹkan oṣù rẹ̀ ọ̀wá ni tọ́lá mi àtàkókò rẹ̀ ti lọ nǹkan oṣù rẹ̀ ọ̀wá ni àbóbìnrin fẹ́ wọ menopause lójijì tí kò fẹ́ ṣe àkókò máa kò tí ọjọ́ orí rẹ̀ ò tí ì lọ láyé àtijọ́ ẹ̀rí pa màmá wa ẹlòmíín tó 50 something tó ń ṣe nǹkan oṣù lọ torí pé wọ́n tọ́jú ara wọn ni o ní ìsìn ọmọ 40 years mi ò rí nǹkan àkókò rẹ̀ mọ́ ọmọ 50 kó bá ti ní kòsùnmọ́ yóò lò ti lọ ni ẹ dákun ẹ jẹ́ àtọ́jú ara bíi ìtìgbà wáṣẹ̀ ẹ jẹ́ àlò nǹkan táwọn bá wa ń lò ń jọ̀hún èso aworoso tí mo sọ awogba àrùn yìí igba àrùn ní wò lára tí nǹkan ọ̀bá ní tẹ́tí ń ṣe Yorùbá ò ní sọ lóko òkè Ìbàdàn tẹ́ bá débẹ̀ ẹ̀ bòkè ń bẹ̀ ìdí arẹ́rẹ́ ìdí òsè ó lè mẹ́sàn-án ṣe ń bẹ̀ mọ́ òsè wà ń bẹ̀ níjọ̀hún àná ní ẹ̀fíṣọ́ nídìí òsè ewé yìí egbògi èso ogi ìtàn sọ ní èso awogba àrùn igba àrùn ní wò 200 àrùn ní wò lára èèyàn àmọ́ lílò rẹ̀ ó wà technical o àbá wa gbọ́n púpọ̀ o ẹ má lò kọjá ayé tí wọ́n ní kẹ́ ẹ lò èso ogi yẹ ẹ má jẹ́ ojú ẹyọ mẹ́rin lọ tàbí ẹyọ mẹ́ta lọ dáa ju ẹyọ mẹ́ta bàbá àti mi máa ń lò tẹ́bí náà bá fẹ́ lò fún ẹyọ mẹ́ta mo máa ń lò ìgbà ooru lẹ fẹ́ lò ni tàbí ìgbà òjò tàbí ìgbà ẹ̀rùn ẹ sì fi ẹyọ mẹ́ta yẹn lọ ẹ fi sínú òkèlè oúnjẹ ẹ fi wọ́dà bá a ṣe sẹ̀mó ìwọ fi láàárọ̀ ìwọ fi sínú oúnjẹ kó o mì kó wá jẹun lé lórí kí ìwọ náà wá wo nǹkan tí ó ṣẹlẹ̀ ọkùnrin náà lè lò ó ọkùnrin náà máa fi fọnú nù kódà egbògi tí mo sọ fún yìí tí yẹn bá ní ìsétọ̀ bóyá kò rí tọ̀tọ̀ kò rí gbẹ̀yà tá ń pè ní sẹ́mísétọ̀ oògùn tí mo sọ lẹ́yìn bàbá mi fi wò tẹ́ bá ti lè lò pẹ̀lú ògùn Ọlọ́run èyí ó sì bẹ̀rẹ̀ sí ní lálàáfíà yóò lè máa gbọ̀nsẹ̀ yóò lè máa ṣẹ̀yọ́ dáadáa eyín èèyàn wa ẹ jẹ́ á padà sígbà wáṣẹ̀ nígbà ayé àtijọ́ bàbá ṣe ń tọ́jú ara wọn táyé wọn fi gún táyé wọn fi tòrò wọ́n sì nígbà lò ẹ̀rí ìgbà nígbà lò lóòótọ́ ẹ̀mí wọn gùn ìgbà wáṣẹ̀ lápètò ètò náà ní ìgbà wáṣẹ̀ eyín èèyàn wa mo sọ fún yín orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Alh Dr. Sulyman Lawal Egbeji gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Sulyman tradomedical International Nigeria Limited mo sọ fún yín bí mo ti máa sọ mo ní nílé iṣẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ egbògi lọ́lọ́run lò wá fún láti gbé jáde mo sọ fún yín tipẹ́ a ti ṣèwádìí pẹ̀lú àwọn òyìnbó aláwọ̀ funfun World Health Organization àwọn ìgbédìde kan wà tí wọ́n ṣe pé àwọn fẹ́ káwọn oníṣègùn ìbílẹ̀ gbóògùn jáde nígbà náà lọ́hùn àwa náà sì lórí ọ̀fẹ́ àti gbòògùn lẹ̀ òògùn wa ṣiṣẹ́ ńgbà náà iná fífún wa lówó la fi kọ́kọ́ dálé iṣẹ́ la fi láǹfààní àti máa ṣe àwọn òògùn wa sígbàlódé ẹ̀rí wọ́n pè fún tuberculosis ikọ̀ọ̀fẹ́ láti gbóògùn kalẹ̀ fún gbà náà òògùn tá a fi kalẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run lò wá ńgbà náà iná fi sọ gbogbo òògùn tó fi tọ́jú tuberculosis ikọ̀ọ̀fẹ́ ní ìsìn lágbàáyé òògùn tó jáde láti Ògbómọ̀ṣọ́ ní ẹyẹ ìyẹn wa lọ wádìí wò ọ̀rọ̀ tí ọ̀rọ̀ orí afẹ́fẹ́ sọ̀rọ̀ sọ ṣùgbọ́n ẹ wádìí egbògi náà fi ṣe abẹ́rẹ́ tán fún wọn lóyún oṣù mẹ́fà oṣù mẹ́ta ọdún kan egbògi ni ẹ wá rí tí wọ́n sọ di egbògi tí yẹn bá wá kúkú lo egbògi gan bó ṣe rí láti ilẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bí ọba wa ṣe ń lò ẹ̀rí pé yóò tún lágbára jù ẹ̀yìn ẹ̀yẹn wa mo kàn ń sọ yìí fún yín ni nígbà náà lọ́hùn níta àkọ́kọ́ bí jáde lórí rẹ̀ onítùbà kíá capsule òyìnṣẹ́ fún gbogbo bóyá èèyàn ní kọ́ ni ìbá ìṣe irú kọ́ yòówù tí bá ṣe kọ́ asthma ó sì ń ṣiṣẹ́ fún stroke bí yẹn bá ní àrùn rọpárọsẹ̀ ìdí àbá wa máa ń lò fún pọ̀ ní tubakia capsule tí mo lá a ṣe ìwádìí lórí research pẹ̀lú World Health Organization yẹn àbàbà wa ń lò fún stroke wọ́n sì ń lò fún àìsàn ọkàn a tó wá gbé òkú kan jáde lẹ́yìn ìgbà náà tá à ń pè ní sulafeti yìí ṣiṣẹ́ fún
ìtọ̀ ṣúgà tàbí tó bá lè fa ìtọ̀ ṣúgà sínú ara èèyàn. Ẹ mọ̀ pé ìtọ̀ ṣúgà yìí insulin ni ò ṣe déédéé mọ́ nínú ara, tẹlomi ò wá mọ́ rárá, tẹlomi ti ń wá kò tó, àwa gbé oògùn jáde tó lè máa tún pancreas ṣe àti spleen, wọ́n pe kíníkan spleen, àmọ́ yẹn tí bá ti ṣiṣẹ́ dáadáa èèyàn ní nítọ̀ ṣúgà. Egbògi wa yìí ṣiṣẹ́ fún ẹni dènà ẹni tí ó bá tí ì ní kọ́ mọ̀ ní, ìyóò tó bá máa jẹ tó bá ti ń lò ò ní tó bá sì ti ní Ọlọ́run fún ní àlàáfíà. À ń pè ní Sulyman herbal capsule, ó sì ní Sulyman tea. A tún gbé ọ̀kan jáde tá à ń pè ní hypertension controller. Hypertension controller yìí wà fún àrùn ọkàn, bóyá èèyàn òórùn sùn ni, yálà bá tiẹ̀ du àyà rẹ̀ máa ń jágbì, kíní kan rìn káàkiri ara rẹ̀, nǹkan kan ṣe kúlúkúlú, bóyá bá ti sùn pọ́ọ̀sì ara rẹ̀ ti pìpìpìpìpì. Egbògi yìí Ọlọ́run lò láti dènà gbogbo àìsàn báyìí, bẹ́ẹ̀ bá tí ní kò ní ẹ̀rí. Bóyá orí máa ń fọyàn ní gbogbo ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò, Ọlọ́run fún lálàáfíà. A sì gbé òògùn kan jáde tá à ń pè ní Lawal, orúkọ bàbá la fi gbé jáde Lawal, ẹ̀rí tí ó bá dá wa lójú àní gbé jáde bẹ́ẹ̀, orúkọ bàbá ni la fi gbé jáde Lawal. Ó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí, àtọ̀sí ni, àrùn ìbálòpọ̀ ni, àbí ẹ̀yìn ròyàn ni, ọ̀pá ẹ̀yìn ni, èèyàn lè sọkọ obìnrin déédéé ni, tàbí obìnrin ń ṣàwárí irú àwọn tá a bẹnu bà lọ yìí pé ń ṣe àgàn ọkùnrin àbágan obìnrin tí èèyàn bá ti ń lò èèyàn ní yàgàn ọkùnrin o. Egbògi mo fọlọ́ bá búra sí, bẹ́ẹ̀ bá ti ń lò èèyàn ní yàgàn obìnrin, gbogbo àìsàn ìbálòpọ̀ èèyàn yọ mọ flush ẹ̀ jáde nínú ara èèyàn ni. Láwa ti kọjá lọ tá a wá ṣe àwọn egbògi ẹlẹ́rìndòdò olómi. Àwọn egbògi olómi tá a ṣe a pè ní àlùjọ gángan, ọlọ́tí ẹ̀ wà, olómi ẹ̀ wà, tó wà fún àwọn ẹ̀sìn ìgbàlódé ìsìn. Wàá lè jaburata lọ́dọ̀ obìnrin gbà, ọ̀fẹ́ lóko ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ni ọ máa lọ ní bó ti wọ̀ ọ́. Obìnrin náà ó lè ṣàbíamọ torí akura obìnrin náà ń bẹ o, kì í sọkùnrin nìkan ní yakura. Obìnrin míì wà tó jẹ́ pé tọkùnrin bá ń bá ṣeré ara rẹ̀ ò ní move. Ọ wà tí a bá ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn egbògi wa yìí, olómi ẹ̀ wà, ọlọ́tí ẹ̀ wà, ọlọ́tí ẹ̀ ọtí ọ̀pọ̀ bó bá ti lò èyí ó lè ṣàbíamọ dáadáa, ó lè súnmọ́ ìyàwó ẹ̀ dáadáa bó ti wọ̀, kò sí ní máa rẹ̀ ọ́. Kẹ́sìkẹ́ bá yà wá súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mejì, ọwọ́ ń jí lọ bí sẹ́lá àárọ̀, ọwọ́ àárẹ̀ ọ̀ rárá o, ti yí kombo. Torí pé gbogbo ohun tí ń fa àìsàn tí ọkùnrin fi dà ọ̀lẹ ní ọ̀pọ̀ ọjọ́ orí kéékèèké tá a ní, ọmọ 30 years tí ò lè súnmọ́ mi dáadáa mọ́, àìsàn kan ní ń fà, àwọn kan ní ń fa kíní yẹn, ní egbògi wa yìí ń dojúkọ. Ìsún fún ọkùnrin ní àkọ̀tún okun agbára láti ṣe bí ọkùnrin lọ́dọ̀ ìyàwó rẹ̀, bẹ́ẹ̀ náà ní í ṣe fóbìnrin náà, ọmọdé lè lò, àgbàlagbà lè lò. Ẹyẹ èèyàn wa a pè ní àlùjọ gángan. Látara bẹ́ẹ̀ àwọn àjọ kan tí ìjọba fún ní àṣẹ láti máa ṣàyẹ̀wò oògùn òyìnbó tàbí oògùn ìbílẹ̀ tàbí nǹkan jíjẹ sẹ́nu pé ṣé ó dára lára, kò lè pààyàn lára, wọ́n pè wọ́n ní NAFDAC. Àwọn yẹn àwọn náà control food and drugs. Àwọn yẹn náà pè wá pé ká gbé oògùn wá fún ibà àgbàlódé tí ń pa àwọn èèyàn, káwọn ṣàyẹ̀wò rẹ̀ kí àwọn èèyàn wa ó lè máa jẹ mọ̀kúndùn rẹ̀. Ẹ̀rí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá fàyè gbà, tí wọn ò bá gbé ètò yìí kalẹ̀, kí ni ẹ dákun nígbà tí bá a ṣe ọ̀bá ṣe, kí ni bá a là ọ́ là, tí ẹni tí ó ṣe bẹ̀ ọ̀bá ṣe bẹ̀, àwọn tí ń lá ọbẹ̀ ìdùn ẹja aláàánú àwò kí ni a fẹ́ lá. Ìjọba orílẹ̀-èdè yìí òun ni àlàáfíà orílẹ̀-èdè jẹ lógún, a sì tún rọ̀ wọ́n sí kí wọ́n mọ̀ tí ìjẹ́kọ́ rẹ àwọn nítorí oògùn ìbílẹ̀. Gbogbo ayé ti mọ̀, ìfún àwọn òyìnbó gan mọ̀ wípé oògùn ìbílẹ̀ àkọ́kọ́ náà kò ní side effect lára púpọ̀, kì í dáyàn láàmú, kò ní side effect lára, ìyẹn lè lò ó, yóò tún tọ́jú àìsàn míì yàtọ̀ sí ẹni ṣiṣẹ́ fún ni, kò lè para lára. Ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀, we are from nature ni wọ́n, anything natural medicine kò ní aburú ṣe fún yàn nínú ara. A sì rọ ìjọba àpapọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti jígìrì tí wọ́n gbà wá nímọ̀ràn láti fi oògùn ilẹ̀ àti gbóògùn náà jáde. Oògùn ìbílẹ̀ ni tó wà fún ibà àti ibà àgbàlódé àti ibà tí ń ṣàwọn èèyàn nísìn, òun la pè ní one stone covid. Kí wọ́n dìde ìrànlọ́wọ́ tí wọ́n bá tún fẹ́ ṣèwádìí sí lórí rẹ̀, àyè wà kí wọ́n pè wá. A ti kàn sí àwọn àjọ tí wọ́n mọ̀ nípa wọ́n mọ̀ ṣàmójú rẹ̀ tí yóò bá fi kalẹ̀ àti ìbò èsì, à ń retí èsì tí wọ́n bá fẹ́ ká tó fún wọn. Oògùn yìí la pè ní one stone covid. Ibà tó ń ṣiṣẹ́ fún pọ̀, ó ń ṣiṣẹ́ fún bá jẹ̀dọ̀jẹ̀dọ̀ tó ń pè ní hepatitis, fáírọ́ọ̀sì ni. Egbògi yìí ó ní antiviral nínú, antivirus. Ó tún wá ní immune booster tó ń boost, tó ń gbé sójà ara dìde láti tako èyíkéyìí ibà láì lo oògùn tí ó sì pa oró ibà náà. Ó ń ṣiṣẹ́ fún ibà jẹ̀funjẹ̀dọ̀ tó ń pè ní typhoid fever, ó ń ṣiṣẹ́ fún ibà malaria, ibà ẹ̀fọn. Bẹ́ẹ̀ náà ló ó ṣiṣẹ́ fún ibà kójúpọ́n tó ń pè ní ibà yellow fever. Oògùn mo fi Ọlọ́run alààyè búra, bàbá mi máa ń lò tipẹ́tipẹ́, bàbá mi jogún ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ni. Àwa náà Ọlọ́run wá fún wa lórí ọ̀fẹ́ láti gbé jáde pẹ̀lú ìmọ̀ ìgbàlódé. Kò sí kẹ́míkà òyìnbó mẹ́ rárá o, ṣùgbọ́n ó wà ní oníwóró, òun ní tí ẹ̀ bá ti lò, aláboyún lè lò, ọ̀dọ́ lè lò, ọmọdé lè lò, àgbàlagbà náà lè lò. Kò dìgbà tí àárẹ̀ bá ṣe wá ká tó máa lo oògùn. Ẹ̀yin èèyàn wa tẹ̀ ń ṣiṣẹ́ nínú òtútù, nínú AC gbogbo ìgbà, oògùn yìí wà fún yín.
ọ wà fẹ́ni tí ó ń ṣiṣẹ́ wàhálà náà bó ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ tó bá ń rẹ̀ wọ́ gbé méjì lura mẹ́ta ìwọ òrìbó jí kombo láàárọ̀ ọjọ́ kejì ni ibà yóò ń dènà bà ó ń dènà rẹ̀ ó sì mú sàmójútó sí i tó bá ti mú yàn ẹ̀yin èèyàn wa oògùn yẹn lásán ní one stone covid fáfàní ẹ̀yin èèyàn wa tẹ̀fẹ́ tó fọkàn máa bá wa lọ tẹ̀ǹtẹ̀lé wa bọ̀ àyìnyín àdúpẹ́ àforúkọ ọlọ́run tó dá ayé tó dárun tó dá ewé àtegbò àfi dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú ìfọkàn tẹ̀lé wa lọ pẹ̀lú ògo ọlọ́run àwa ọmọ tẹ́ ń pọ̀n àní jábọ́ lẹ́yìn yín ẹ máa fọkàn bá wa lọ ẹ bá tó fẹ́ tẹ̀síwájú nínú ìfọkàn bá wa lọ sí ẹ lọ sórí Instagram wa ìgbà wáṣẹ̀ kẹ́sì lọ sí Facebook wa ní ìgbà wáṣẹ̀ yìí ẹ login síbẹ̀ ẹ bá wa pàdé ńbẹ̀ oríṣiríṣi àwọn egbògi wa tá a tún gbé jáde míì náà ẹ padà rí ńbẹ̀ òyìnbó ní sin is believing ẹ bá wa pàdé ńbẹ̀ tẹ́ bá fẹ́ bá wa máa bá wa ká lọ lórí YouTube wa lọ sí Adùn Àṣà ẹ máa tẹ̀lé wa ńbẹ̀ Adùn Àṣà ẹ login síbẹ̀ ẹ rí oríṣiríṣi ìwé tá a ṣe àwọn oríṣiríṣi késẹ́ẹ̀tì fọ́nrán a ṣe jáde ìwúlò ewé àtegbò a ṣe ìwúlò ẹranko a ṣe ìmọ̀ ìgbàlódé lórí ìmọ̀ ìràwọ̀ ẹ̀rí a ṣe oríṣiríṣi ìwé a ṣe ìtumọ̀ àlá àtọ̀nà àbáyọ rẹ̀ àṣírí owó táwọn èèyàn fi ní mẹ́sẹ̀ máa ń lọ gé orí èèyàn máa ń lọ wá ọkàn èèyàn kéèyàn máa fi ìyẹn ẹgbẹ́ rẹ̀ sowó Olúwa ò nífẹ̀ẹ́ sí àgbéjáde àṣírí owó lápẹ́ kẹ́sẹ̀tì náà gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ́ bá pàdé ńbẹ̀ orúkọ tèmi ni Alh Dr. Sulyman Lawal Egbeji ọmọ yín l'Ògbómọ̀ṣọ́ fáfàní ẹni bá fẹ́ rí mi ọ́fíìsì wa wà ní Èkó ní nọ́mbà 58 Abraham Adesina shopping complex ní Onípàánù ní ìpínlẹ̀ Èkó a wà ní Ọlọ́runṣògo nílùú Ìlọrin ní ẹgbẹ́ ilé baba Sàràkí tó bá ti débẹ̀ béèrè ọ́fíìsì Alh Sulyman Lawal Egbeji ọba wa ń bẹ̀ ṣùgbọ́n Ògbómọ̀ṣọ́ la fi kalẹ̀ sí ní làkà òkété baálẹ̀ jẹ́rù nílé alága ìwé yóò tó máa ń bọ̀ wá kó ọba ti dógbòmọ̀ṣọ́ ké sí ọlọ́kadà kan àbóníkẹ̀kẹ́ àwọn ọmọ ìyá wa ti ń ṣe ọ̀kadà pé wọ́n pé ọlọ́sọ́dọ̀ Alh Sulyman Lawal Egbeji wọn mú ọdọọdọ mi anywhere bọ́lẹ̀ gáràjì béèrè mi torí kọ̀ọ̀sẹ̀ ọdún ni mi l'Ògbómọ̀ṣọ́ mi sáì mọ̀ fọlọ́kọ àbí ẹni tó ti sọdẹ fún ìlú rí àwọn àpékọ̀ wọn ọ̀mọ́ kọ̀ọ̀sẹ̀ tí ọmọ mi ń lu Ògbómọ̀ṣọ́ mo fi àsìkò yìí mo fi kí yín pé pẹ̀lú ògo Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn ànífà àárẹ̀ ló gbà ó ànífà ìsàn ló gbà ó dìgbà kan náà máa salam wàhálà lìkọ́ àná ìlàhàìrì. ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wálé òní sọ pé kì í ṣe yẹn ayé ò ṣe mí nù sọ̀rọ̀ pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà bá wù. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa. bàbá tí wàá ṣẹlẹ̀ sí tá a fẹ́ kọ́ ṣẹlẹ̀ nígbà yí àwọn bàbá wa òwe sùn jẹ́ kí wọ́n sún síwájú. ewé àtẹ̀kò láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulyman Egbeji Ogbomoso ló wọ́n fẹ́ ìgbà ìwáṣẹ̀ rẹ̀ o ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye.